Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá wà ní gbogbo àgbáyé o. Èmi Kẹ́hìndé Ìyá Èkìtì parapọ̀ èkejì rẹ̀ ní sọ̀rọ̀. Ẹ dákun ẹ gbọ́ ohun tí mo bá wá. Ẹ rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ wa ní gbogbo Nàìjíríà yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ tẹ́tí lé pẹ́ bá mi sí ètò yìí o. Gbogbo ẹ̀yin èèyàn mi láti Nàìjíríà títí dé Àkúrẹ́, ẹ dákun ẹ bá mi sí ètò yìí. Ẹjọ́ jálẹ̀, ẹjọ́ jáko. Ẹ ṣàánú, kì í ṣe gbogbo dúdú náà ló yẹ mọ́ bá wa sí à. Èyí tí ó kù díẹ̀ káàtó náà ẹ mọ́ bá a sí ààrẹ torí tí ń bẹ Nàìjíríà ní ìsìn gbọ̀ngbọ̀ngbọ̀n ní kọ́ lọ́rọ̀ ọlọ́mọ jẹ́ kíbi ọkọ̀ wá. Ẹ sàmì àdúrà ẹgbẹ́ tọrẹ ní ibi òní kọ́ yín kò ní kọ́ mọ́ yín. Ẹ ṣàánú, ẹ bá sí ètò yìí. Ẹ bá mi sí ètò lórí Rónkẹ́ Jámọ́láyà YouTube, Rónkẹ́ Jámọ́láyà lórí YouTube, lórí Facebook Rónkẹ́ Ajétọ́mọ bí ni ẹ bá mi sí à, lórí TikTok ló ń jẹ́ tó bẹ́ẹ̀ Ajétọ́mọ yẹn bá mi sí à. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. Ìwọ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí ẹ mọ́ sùn, ẹ jí ẹ mọ́ mọ̀ sùn. Ogún mọ̀ débòde, wọ́n ní ogún débòde àti romẹ́sẹ̀ ó lè. Ogún débòde àti romẹ́sẹ̀ ó lè. Ogún débòde àti romẹ́sẹ̀ ó lè. Ogún débòde. Ẹ̀yin ará Oǹdó ẹ mọ́ sùn, ẹ̀yin ará Àkúrẹ́ ẹ mọ́ sùn, ẹ̀yin ará Èkìtì jí mọ́ sùn. Iléṣà ẹ jí ẹ mọ́ sùn. Ẹ̀fọn aláàyè ẹ jí ẹ mọ́mọ́ sùn o. Ẹ̀rìn mọ Ìjẹ̀ṣà ṣù, Ìjẹ̀ṣà yán, Ìjẹ̀ṣà bọ́ra mọ́là, Ìjẹ̀ṣà gbogbo rẹ̀ yìí mọ́mọ́ sùn o. Ìjì ogún débòde. Nǹkan dé nǹkan yan. Bó ti ń pa àwọn èèyàn bíi tọ́kì, bíi síkìnì. Bó ti ń pa àwọn èèyàn wa ìwò òlùtọ́ lọ lóde. Bó ti pa àwọn èèyàn bí ẹran. Bó bí wọ́n ti pa àwọn èèyàn bí ẹran sísun. Ẹ mọ́mọ́ sùn, ẹ mọ̀ jí, ẹ mọ̀ ṣàánú ajé. Ẹ mọ́mọ́ jọ parọ́ tán lẹ̀ Yorùbá. Ẹ mọ́mọ́ jọ parọ́ tán. Ẹ mọ́mọ́ jọ parọ́ tán. Wọ́n ní kó ní kálukú rẹ̀ sọ tẹ́tírítìrì àbí ẹ ti pè tẹ́rítìrì. Wọ́n ní oníkálukú rẹ̀ sọ tẹ́rítìrì rẹ̀. Ṣé tẹ́rítìrì ju ń ọ̀gbẹ́ ìbò bí bá ti sọ ní ẹgbà o. Bí bá ti sọ ní ẹgbà ń bọ́ bá sọ. Ẹgbọ́n tí ẹ̀mí ń sọ lẹ́nu ẹlẹ́mìí. Wàhálà yìí gbogbo ìgbómìnà ẹ mọ́mọ́ sùn o. Ẹ káwọn èèyàn jọ lọ́gbọ̀n Lagos State, àgàgà Ìbàdàn, Ọ̀ṣun, Ọ̀yọ́ ẹ mọ́mọ́ sùn. Ògùn ìrántí Ògùn ní sàbí agbègbè àkàlà. Ẹ rèé kóra yín jọ lọ́gbọ̀n. Ọ̀gá EFCC ti kà ó. Ó ní kó ní kálukú rẹ̀ sọ tẹ́rítìrì rẹ̀. Ẹ má dúró de ọlọ́pàá, ẹ má dúró de àmì, ẹ má dúró de sójà tí ó sọ yín. Wọ́n ní ẹ sọ̀rọ̀ ayé fúnra yín, ẹ sọ̀rọ̀ ayé fúnra yín. Ẹ dìrò ogun, gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò láyé àtijọ́ sì bẹ́ẹ̀ kò kú o. Ẹ má jẹ́ rìlíjọ́ọ̀nù kókógun ó yà wá. Ẹ má jẹ́ rìlíjọ́ọ̀nù gbogbo ṣẹ̀ṣẹ̀ tá à ń ṣiṣẹ́ tẹ̀lé. Ẹ wọnú gbẹ̀rẹ̀ ṣe ń tẹ́ bá ṣe. Ẹ má jẹ́ ogun kó wa lọ́lẹ̀ Yorùbá àti ìṣòjù. Gbogbo ẹ̀yin ọba wa ẹ ṣàánú wa. Àwa lẹ jọba lé lórí. Bàbá wa Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ mọ́lẹ̀, àfìdíjọ ọ̀tẹ̀ mọ́lẹ̀, àfìdí ti ń pè bàbá wa Ọ̀nìfẹ̀ orí adé o. Irùkẹ̀rẹ̀ ó dókì ni o. Ẹ bá wa pé gbogbo àwọn lọ́ba pátápátá ẹjọ́ ṣe mítìnì pọ̀. Ẹ má jẹ́ kó gbó jẹ́ wá. Ìtò sọ̀rọ̀ lọ́jọ́ iwájú fún tápá sí lónìí ọ̀rọ̀ kan ní tọ́lá. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. Ẹ bá wa pé gbogbo àwọn èèyàn, gbogbo àwọn ọmọ lọ́ba ẹ bá pè wọ́n jọ. Ẹjọ́ ṣe mítìnì fún tí ó bá gbà ẹjẹ́ àfún o. Ẹjẹ́ àfún o. Ẹjẹ́ aṣọ tẹ́rítì wa. Gbogbo ẹ̀yin Lagos State, gbogbo ẹ̀yin àdúgbò ẹ̀dìdí ẹ jáde rẹ̀ sọ tẹ́rítì yín o. Ẹ má jẹ́ kó kógun jà yín. Ẹni bá kojú ogun sí yín, wọ́n ní gbógun tàwọn tí ń gbógun ti jà fún àwọn tí ń bá mi jà. Sọ ní ọkọ̀ àti àpáta mo wá dìde fún ìrànlọ́wọ́ mi. Ẹ dìde fún ìrànlọ́wọ́ mi o. Ẹ dìde fún ìrànlọ́wọ́ ara yín. Ẹ má ikú lójijì. Ẹ má jọ pa wá tán. Wọ́n ti ń pa ọdún lẹ̀ Yorùbá. Ẹ má jọ pa wá tán. Ẹ jáde gbogbo ẹ̀yin Èkìtì pátápátá látàdó Èkìtì gbogbo òlú. Ẹ kóra yín jọ o. Mo wí tèmi o. Àwí fún ni kó tó dání. Àgbà àjàkadì ní. Ẹ rèé dìrò ogun, ẹ múra, ẹ mọ̀jọ́ pa yín tán lẹ̀ Yorùbá. Mo wí tèmi o. Etí yín ò ní di fún ìtọ́jà o. Ẹ bá mi sí ètò yẹn ṣàánú, ẹ bá mi sí ààrẹ. Kọjá lé kọjá oko kó ní kálukú rẹ̀ múra síra rẹ̀ nílẹ̀ Yorùbá o.